Ẹ kú dédé àsìkò gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde. Jẹ́ kí a gbàdúrà. Bàbá wa, olùfẹ́ wa, wọn aláàánú wa, látìlẹ́yìn wa, olùpamọ́ wa. Àdúpẹ́ fún àánú àti ojú rere ńlá láti àrígbà láti rí ọjọ́bọ̀ mìíràn nínú oṣù kẹjọ. Àdúpẹ́ nítorí pé àṣeyọrí, ìtẹ̀síwájú, ìgbéga, àlùyọ yóò bọ́ sí ọ̀nà wa ní èní ní orúkọ Jésù. Àti ọ̀rọ̀ tí a ó gbéyàwó léni yóò ṣe ayé ọkàn àti ara wa níre. A ó jẹ́ olùgbọ́ àti olùṣọ́ ọ̀rọ̀ náà nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè kọ. Èní ọjọ́bọ̀ ọjọ́ 21 oṣù kẹjọ. Àkòrí tí a ó gbéyẹ̀wò léni sọ wípé ìmọ̀ ẹ̀rọ kò lè kọ́ wọn. Ìmọ̀ ẹ̀rọ kò lè kọ́ wọn. A mú àkọ́sórí wa nínú ìwé òwe orí 22 ẹsẹ̀ ìkẹfà. Ìwé òwe orí 22 ẹsẹ̀ ìkẹfà. Tọ́ ọmọ rẹ sí ọ̀nà tí ó yẹ kí ó máa rìn. Bí ó bá dàgbà tán, kò ní kúrò nínú rẹ̀. Nígbà tí a mú bíbélì kíkà wa nínú ìwé òwe bákan náà, orí 29 ẹsẹ̀ ìkarùndógún. Ìwé òwe orí 29 ẹsẹ̀ ìkarùndógún. Pàṣán àti ìbáwí ó ń fúnni ní ọgbọ́n o, ṣùgbọ́n ọmọ tí a bá jọ̀wọ́ rẹ̀ fún ara rẹ̀ á dójú ti ìyá rẹ̀. Wàyí, ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́bọ̀. Ọpẹ́ ni fún Ọlọ́run o pé a lè kàn sí ọ̀gọ̀rọ̀ ènìyàn ní ayé pẹ̀lú ìyìn rere nípasẹ̀ àwọn irinṣẹ́ ẹ̀rọ àti íńtánẹ́ẹ̀tì àti ẹ̀rọ ayélukára. Àmọ́ ṣá, bí a ṣe ń kàn sí ọ̀pọ̀ àwọn ènìyàn pẹ̀lú ìyìn rere nípa ìmọ̀ ẹ̀rọ, èṣù náà ó ń lo ìmọ̀ ẹ̀rọ bákan náà láti kàn sí àwọn ènìyàn. Ó fi mọ́ àwọn ọmọ rẹ̀. Ọ̀pọ̀ ọmọdé nísinsìnyí ni wọ́n ti ní àǹfààní sí àwọn ojú ewé ìfọ̀rọ̀wérọ̀ ìṣekúṣe nínú fóònù àti tábílẹ̀tì, àti pé àwọn ọ̀daràn máa ń fojú sun àwọn ọmọdé tí ń lo irinṣẹ́ ẹ̀rọ yìí, irinṣẹ́ ẹ̀rọ íńtánẹ́ẹ̀tì àti ẹ̀rọ ayélukára láti fa àwọn ọmọ wọ̀nyí sínú ìwà àìtọ́ nípa íńtánẹ́ẹ̀tì. Ìdí nìyí tó fi jẹ́ pé bí ìmọ̀ ẹ̀rọ ṣe ń dára tó yẹn o, àwọn òbí kò yẹ kí wọ́n dá gbogbo ìdójú àti ìtọ́jú àwọn ọmọ wọn sí i lórí rárá o. Nígbà tí mo kéré jù báyìí lọ, kò sí kọ̀ǹpútà tàbí ààyè sí ẹ̀rọ tó máa ń ṣe ìṣirò. Àwọn ènìyàn wọ́n ní láti ṣe ìṣirò fúnra wọn. Lóde òní, àwọn ọ̀pọ̀ ọ̀dọ́ ní kò lè ṣe ìṣirò iye tí wọ́n bá fẹ́ san níbi tí wọ́n ti ra nǹkan láì lo ẹ̀rọ ìṣirò. Tí ìwọ bá jẹ́ òbí o, kọ́ àwọn ọmọ rẹ láti máa gbé ayé láìsí ìmọ̀, láti má ṣe gbé ayé wọn lé ìmọ̀ ẹ̀rọ jù. Kọ́ wọn láti ṣe àwọn nǹkan fúnra wọn. Èyí yóò sì túbọ̀ mú kí wọ́n lo ọgbọ́n àtinúdá wọn dáradára. Lónìí, àwọn ọmọ kan kò lè bá àwọn ènìyàn ṣe pọ̀ lójúkorojú mọ́ nítorí pé ó ti di bárakú fún wọn láti bá àwọn ènìyàn sọ̀rọ̀ lórí íńtánẹ́ẹ̀tì. Bákan náà, àwọn ọmọ mìíràn kì í kí àwọn ènìyàn nítorí pé wọ́n máa ń wọ ohun tí wọ́n fi ń bọ etí. Wọ́n máa ń wọ̀ ọ́, wọ́n á sì bẹ̀rẹ̀ sí ní tẹ àwọn ẹ̀rọ wọn. O kò gbọdọ̀ gba ìmọ̀ ẹ̀rọ láàyè láti jẹ́ kí àwọn ọmọ rẹ di ẹni tí kò lè bẹ́gbẹ́ pé mọ́ o nítorí àìmọ̀ ìwà hù. O gbọdọ̀ rí dájú pé o ràn wọ́n lọ́wọ́ láti ṣe ìmúdàgbàsókè ọgbọ́n àtinúdá wọn àti ẹ̀bùn wọn, kí wọ́n sì lò ó, kí o kọ́ wọn láti ní ìbáṣepọ̀ tó dára
pẹ̀lú agbègbè tí wọ́n wà àti àwọn ènìyàn tí ó yí wọn ká. Ó jẹ́ ohun ìbànújẹ́ pé díẹ̀ lára àwọn ọmọ tí a dẹ́yẹ sí ló wà lórí íńtánẹ́ẹ̀tì ló bọ́ sínú ìpòrúurú ọkàn nítorí ohun tí ẹlòmíràn lórí íńtánẹ́ẹ̀tì sọ fún wọn ni. Àwọn òbí gbọ́dọ̀ ṣọ́ra. Kò yẹ kí wọ́n gbára lé ìmọ̀ ẹ̀rọ láti mú kí àwọn ọmọ wọn kó má ṣe yọ wọ́n lẹ́nu. Bóyá ní ìgbà tí wọ́n bá ń ṣe nǹkan, wọ́n lè kàn fi èyí kó wọn sí ọwọ́ èṣù o. Wọ́n lè fi èyí kó wọn sí ọwọ́ èṣù. Má ṣe fi ìmúra sílẹ̀ àti ìtọ́jú ọmọ rẹ sí ọwọ́ ìmọ̀ ẹ̀rọ rárá o. Tí o kò bá mọ ohun tí àwọn ọmọ rẹ ń ṣe lórí àwọn ẹ̀rọ ayélukára ní ìgbà gbogbo, o ń gbára lé ìmọ̀ ẹ̀rọ láti tọ́jú àwọn ọmọ rẹ nìyẹn. Sì gbà mí gbọ́ ní tòótọ́ o. A kò ṣètò ìmọ̀ ẹ̀rọ láti jẹ́ òbí sí àwọn ọmọ rẹ o. Ẹsẹ̀ àkọ́sórí wa tòní sọ pé kí o kọ́ àwọn ọmọ rẹ ní ọ̀nà tí ó yẹ kí wọ́n lọ. Ṣe àwọn ohun èlò tí àwọn ọmọ rẹ tí wọ́n ń lò lójoojúmọ́. Ṣé ó mọ ọ̀nà tí ó yẹ kí wọ́n tọ̀ báyìí? Ẹ̀yin òbí, ẹ lo àsìkò pẹ̀lú àwọn ọmọ yín kí ẹ sì kọ́ wọn fúnra yín. Mo gbàdúrà pé Ọlọ́run yóò dáàbò bo gbogbo àwọn ọmọ wa kúrò nínú ète Sátánì o. Ète Sátánì láti jí, láti pa àti láti parun. Ìwé Jòhánù orí 10 ẹsẹ̀ 10. Ọlọ́run yóò dáàbò bo wọn ní orúkọ Jésù. Kókó ọ̀rọ̀: àwọn òbí yẹ kí wọ́n lo àsìkò tó dára pẹ̀lú àwọn ọmọ wọn kí wọ́n sì ṣe àfọkànsí nípa ohun tí wọ́n ní ìmọ̀ sí nípasẹ̀ ìmọ̀ ẹ̀rọ. Ẹ jẹ́ á sọ pé bàbá mi lórí àwọn ọmọ tó fún mi, Olúwa má jẹ́ n jẹ̀bi. Ṣàánú fún mi láti tọ́ wọn ní ọ̀nà rẹ̀ àti láti tọ́ wọn bí ó ti tọ́ àti bí ó ti yẹ. Ọlọ́run yóò ṣe ṣàánú fún wa ní orúkọ Jésù. Olúwabùkọ́lá Ayako ní orúkọ mi o. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nípa kí àwọn nìkan lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ó dàbọ̀.